lillah. àbí àsìkò yìí sọ wípé gbogbo kíkí tọ́lọ́wọ́ ọba ní. az-zakiyatu lillah. gbogbo tó dáa jùlọ gbogbo tó mọ́ jùlọ tọ́lọ́wọ́ ọba ní. at-tayyibatu salawatu lillah. gbogbo tó dáa gbogbo ìkẹ́ tọ́lọ́wọ́ ọba ní. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run orí àjẹjẹ tán ọlọ́run ọba kọ́mọ ọba pẹ̀lú bàbá wa àfàlá. anaqulu ahlan bil iman wa marhaba. àtúnṣe máa wọlé máa rọra pẹ̀lú bàbá wa tó já sí kí aṣáájú náà ni wọ́n ní gbogbo àtìgbà tọ́lọ̀ ti dá wọn. anaqulu ahlan bil iman wa marhaba. àṣẹ máa wọlé ẹ máa rọra pẹ̀lú bàbá wa àfàlá. anaqulu ahlan wa sahlan bil iman. àṣẹ máa wọlé máa rọra pẹ̀lú bàbá wa tọ́lọ̀ fi ṣàjáde fún wa nínú ẹ̀sìn. qawla ruba lil gaysi ba'da al majhadi. ní kíkí tí òkè òkìtì tí máa kí omi nígbà tó bá rọ̀ lé lórí. adamallahu hayatakum. ọlọ́mọṣẹ́ àjàre lẹ́bi yín lò pẹ́. adamallahu hayatakum. ọlọ́njáre ibi yín lò pẹ́. tanwir al bilad wa irshad al ibad. láti máa tan ìmọ́lẹ̀ sí gbogbo ayé àti gbogbo ìlú káàkiri. kullu man adamallahu hayatakum. gbogbo ajá fún tanwir al bilad wa irshad al ibad. láti máa tan ìmọ́lẹ̀ sí gbogbo ìlú àti gbogbo àwọn èèyàn mọ̀ náà. jọba yẹn jẹ́ aṣọ Allahu akbar. aṣọ Allahu akbar. Allahu akbar kabira. gbogbo wa kú oríire o. alhamdulillah. ìjà kíra wa kú oríire o. alhamdulillah. ìjà kíra wa kú oríire o. alhamdulillah rabbil alamin. àdéhùn tọ́lọ́ ti ṣe fún ẹ̀dá tó bá lè dúpẹ́ lórí pé àlékún ní òrì. èyí sì ń fẹ́ tí o ti tó lọ́wọ́ yóò tó lọ́wọ́ gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wá ń fẹ́ ọlọ́run mọ́ṣáà ṣe fún wa. tí o ti tó wa lọ́wọ́ ọlọ́run mọ́ṣáà ṣe fún wa. Muhammad ọlọ́run. sallallahu alaihi wasallam. bí àsìkò ṣe há tó básìkò ṣe há ni ò ní jẹ́ kí a la àwọn bàbá lóògùn jìnnà ju bó ṣe yẹ lọ. àmọ́ eléyìí tó yẹ kó wá nígbẹ̀yìn ni àmọ́ nínú tó fi kọ́ wa náà yìí rọrùn gbà mí tẹ̀kídìmù wákà àfẹ́rù àmọ́ ṣe ní tó bá yẹ kó ṣe wípé kó gbẹ̀yìn ká mú wá síwájú tó bá yẹ kó síwájú ká mú lọ sẹ́yìn. kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún lẹ́bùn tọ́lọ́run fún wọn. nínú kankan tọ́lọ́run fún wọn lẹ́bùn rẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa náà ká tara ẹ̀ wò ká sì tara rẹ̀ béèrè oore lọ́dọ̀ Ọlọ́run torí agbára bẹ́ẹ̀ ó kún ọ̀dọ̀ Ọlọ́run láti ṣe. àfi ẹni tí ò bá wa kẹ́gbẹ́ kó bá wa rìn lórí ìgbà tá a ti bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí wa yìí. ibi ẹni tọ́lọ́run fi ṣe gààrí tíra bá a ṣe bo mọ́ṣáláṣí ṣéèkù wa tí wọ́n jókòó yìí náà lọ́lọ́run fi ṣe gààrí. gbogbo ìgbà náà tá a bá sì kọjá ń bí ni wọ́n pè mí pé Abdulhafiz adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí iṣẹ́ tọ́lọ́run ní kí wọ́n ṣe. subhanallah walhamdulillah wala ilaha illallah. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله على الأنبياء والمرسلين وآلهم وصحبهم
lẹ́sìn ẹnu ta wí ni ó ní àwọn ìtọ́ka minal kitabi wa sunnah nínú Al-Qur'ani àti sunnah Nabi astaghfirullah ìdáríjì ni ọlọ́run ló ní àwí subhanallah mímọ́ ọlọ́run ló ní aṣọ lédè walhamdulillah ọpẹ́ nìyẹn fún bọ́lọ̀ ti ṣe fún wa àti bó ti ṣe wá la ilaha illallah ọ̀sọ́bà mi ìta lè pè lọ́lọ́run àfọ̀hún náà ni Allahu akbar kò sí tọ́ga tọ́lọ́run ká pé àjọ ọlọ́run lọ́gà ju gbogbo nǹkan lọ. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. a sọ fún ọlọ́run pé ọgbọ́n àwa kọ́ ló ṣe wá ìwọ ni ìmọ̀ wa kọ́ ìwọ ni ète wa kọ́ ìwọ ni olówó nù wa àbíjẹ́wọ́ fọlọ́run táǹkà nù wa àbíjẹ́wọ́ fọlọ́run àbánu wa àbíjẹ́wọ́ fọlọ́run mẹ̀kúnnù nù wa ó fi jẹ́wọ́ fọlọ́run àtọkùnrin wa àtobìnrin wa adada qalbi alágbára nù wa àbíjẹ́wọ́ fún Ọlọ́run ọ̀lẹ nù wa àbíjẹ́wọ́ fún Ọlọ́run ọba tó ṣe wá mùsùlùmí ó sì wá láláwẹ̀ ó sì wá lẹ́ni tí ó dọ́lọ́run mọ̀ ó sì wá lẹ́ni tí ó máa fẹ́ràn Ọlọ́run tó ráwà kọ́ la ṣe òun náà ni ọba tó kọ́ ọ̀nà ṣe ọba tó fẹsẹ̀ wọlé náà ọba tó tọ́ wa sọ́nà ó ní Ọlọ́run ọba kan bẹ tí amorúkọ rẹ̀ sí Khatimul Asam wòlíì ńláńlá ló jẹ́ ó pín àwọn èèyàn sí mẹ́ta àwọn ẹ̀dá sí mẹ́ta ó ní sí fún ìpín kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run àwọn ní tiwọn túrídò àǹbá àbẹ̀ká alékèéhẹ́m Ọlọ́run lé wọn kúrò lọ́dọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó kí wọn ò ní kí bẹ́ẹ̀ bá ká wọn lẹ́sẹ̀ méjèèjì kẹfìrí wọn lélẹ̀ yóò wulẹ̀ tàkìtì ní ẹ̀sìn ọdún la kò sì fẹ́rẹ̀ ẹ̀sìn tó bí alẹ́ wọn kúrò àǹbá àbẹ̀ká alékèéhẹ́m kúrò lójú ọ̀nà ọba tó dá wọn ojú ọ̀nà olójú ọ̀nà ni wọ́n máa lọ wọn ní mọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run wọ́n sì bá wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mú wọn bẹ́ẹ̀ kọ́ wọn bẹ́ẹ̀ pè wọn bẹ́ẹ̀ lù wọn bẹ́ẹ̀ bá wọn jà sí kò ní rọ̀ wọn lọ́rùn alùpùpù lọ́wọ́ sí wọn bẹ́ẹ̀ o kákẹ́yìn sọ́lọ́ ká kọjú sí nǹkan míì alùpùpù lọ́wọ́ sí wọn bẹ́ẹ̀. ọ̀sìn fúnṣá ní ìpín kejì túrídù wal khidmati khaliqihim àwọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run nírú ẹ̀sìn ni wọ́n wà àmọ́ tó rí dú alẹ́ wọn kó al-khidmati khaliqihim láti sin lọ́wọ́ náà wọ́n bẹ nínú Islam àmọ́ wọ́n sin lọ́wọ́. a sọ lóko Islam lọ́jọ́ àárọ̀ rẹ̀ yóò sì dàgbà sí Islam kọ́dọ̀ lè kéwú kọ́dọ̀ lè má kéwú ju gbogbo wa lọ kọ́dọ̀ lè Al-Qur'ani lérí wọ́n lè sọ lárúbá àjọmọ lárúbá lọ àmọ́ kọ̀ lẹ́sìn wọ́n lè máa ṣe wá sí gbọ́ ṣebí èdè ní kásọ lárúbáwá àdísì èdè ní Kùránì èdè ní wọ́n sì fún ọ́ àsórí ọmọ àmọ́ kọ̀ àṣepọ̀ sílànà ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè jòkó bá ti jòkó yìí túwìdú al-khidmati khaliqihim alẹ́ wọn kó ń bí pé kán ṣẹrú Ọlọ́run ó gbé wọn kán ṣẹrú nǹkan míì ọ̀yà wọn lára kọ́ ṣẹrú nǹkan míì kọ́ tẹríba fún nǹkan míì kọ́ sáré lọ dín nǹkan míì kọ́ wá gbára sọ́dọ̀ nǹkan míì kọ́ owó sọ́dọ̀ nǹkan míì kọ́ wáyé sọ́dọ̀ nǹkan míì. kò dùn máa kọ́ wá sọ́dọ̀ Ọlọ́run kọ̀rọ̀ Ọlọ́run bàbá sì ní lágbájá Ọ̀yọ́ dáhùn ìsìlámù ni. wàsífù sálẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta nínú òpin kálukú ọmọ ọmọ mi ò bá wà o. múnihu khidmata khaliqihim àwọn làwọn tá a dá dúró sójú ọ̀nà Ọlọ́run sọ́dọ̀ Ọlọ́run sínú kọ̀ọ̀kọ́ Ọlọ́run sínú ààfin Ọlọ́run sínú ìfẹ́ Ọlọ́run sínú bẹ̀rù Ọlọ́run sínú báyà Ọlọ́run. bọ́ba jíjọ́ kan yóò rántí Ọlọ́run yóò jẹun yóò rántí Ọlọ́run bí ó mu yóò rántí Ọlọ́run bọ́ba rí jẹ yóò rántí Ọlọ́run bí ò rí jẹ Ọlọ́run ní ọkọ̀ọ̀kọ́ pé bí
ìbànújẹ́ bá dé yóò pe Ọlọ́run bí dùnnú bá pé yóò pe Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run ní bẹ ìfẹ́ Ọlọ́run bẹ lára rẹ̀ òun náà bẹ lọ́dọ̀ Ọlọ́run bẹ lọ́dọ̀ òun náà ọ̀hún àmì nìkú lówó lọ́wọ́ ó dàbí olówó lọ́wọ́ náà Allah ẹ̀yà àti tọrọ rẹ̀ nílà lọ́lọ́run ni ọ̀hún sì wákàtí sí alọ́lọ́run ni tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ la rí èyí tá a dúró pẹ́lẹ́ kan kì í tó ẹjẹ́ á tún dá mi èsì ká pé astaghfirullah subhanallah. alhamdulillahi alladhi hadana li hadha ọpẹ́ fọ́lọ́run tọ́kọ̀nà máa wá lọ ká máa kírun kò sí kí fún mi mẹ́ta lọ ọlọ́run tọ́kọ̀nà máa wá lọ ká máa gbà àwẹ̀ ẹlòmí ò ní gbà àwẹ̀ tí èkó láyé ó ṣe wọn ọlọ́run tó ní àlè máa yọ sàkásì sàárà owó ṣòro mú irun mú lọ́wọ́ kódà ìyíjú ni kò sí fọ́ọ̀kan lọ́dọ̀ àwọn ọlọ́run ṣe tó ní àlè máa òbí wa lóbi kámẹ́tọ̀ bàbá kámẹ́tọ̀ ìyá láti fi tẹ̀lé alukur'an ó ṣeun tó fi fẹ́ alukur'an sí wa lọ́kàn ó ṣeun tó fi fẹ́ anabi sí wa lọ́kàn abẹ́ pé gbogbo owó tó kà ní abẹ́ fi ṣe tọ́lọ́run ní àbíkílẹ̀ fẹ́ fowó ṣe tẹ́ bá ní àbí tẹ̀sù lẹ́ẹ̀fì ṣe bàbá kàwé ńkọ́ ọlọ́run láti ṣe kéwútà mà ńkọ́ ọlọ́run láti ṣe ọ̀dọ̀ ọmọ wa ọlọ́run láti ṣe ìyàwó wa ọlọ́run láti ṣe ọkọ wa ọlọ́run láti ṣe ìgbọ́dọ̀ ọlọ́run. ọlọ́run jẹ́ àlè wà nínú pínkẹta tí ṣéwò Khatimul Asami sọ pé àwọn nìní pínkẹta tó jẹ́ sí pé múnìhó àtàwọn lọ́rẹ́ kẹ́dùmọ́tà khaliqihim kásàmọ̀ sí lóun sáá
wàláyé wọn kàn mí sọ fún mi bí wọ́n á ti jòkó ìdá àbátì kí wọn kà ó níbalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ mọ mọ jẹ gbèsè rún mo mọ jẹ gbé kọlọmọ mọ mọ kú báyìí kílè tó mọ ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ ẹ̀dá mi Ọlọ́run ta wa lọ́rẹ bẹ́ẹ̀ ni ọta wa lọ́rẹ bẹ́ẹ̀ ni ó tó lọ́pẹ́ gbogbo ìdáhùn yìí tá a fi dá wákà yìí a fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àwọn tó wá bí wa àwọn tó kọ́ wa tó rè wa tó tọ́ wa bẹ́ẹ̀ látọ̀ bàbá ṣíṣà Adam tó Musa jòjìs bàbá wa ké tó bí ìmọ̀mọ́ wa àwọn sábà salati bàbá Ibrahim Iyas bàbá Nasiru Kabara bàbá sábà Tijani bàbá sábà Kadiri àwọn àbíkárí àwọn tá a dákọ̀ bàbá wa Ẹlẹ́hà bàbá ìsìn òbí wa wọ́n fi kárí gbogbo àwọn tí wọ́n jìyà ńlẹ̀ yìí nígbà tí ilẹ̀ yìí dúdú tẹnu wa tí wọ́n gbà pé wọ́n ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run tá làwọn tá pa wọn ọ̀dà tá níá ní wọn bá mọ̀kan àìmọ̀kan wọn kọ́ wa tá a fi yanjú báyìí. Súnà tí wọ́n ṣe kìtáàbù àti súnà tí wọ́n tẹ̀lé nílẹ̀ fi dá làwọn fi rí lárúbáwá pọ̀ tá ni wọ́n jọ́ náà lọ́wọ́ pàtí ilẹ̀ dúdú. Ọlọ́mọ sábà kẹ́ gbogbo wọn dá wa lójú pálí jẹ́ nà ni wọ́n wà torí àṣẹ́lẹ̀ wọn là wá. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. Ọlọ́run ṣàánú wa ṣàánú àwọn tó ti ṣáájú wa pẹ̀lú ìmánì. Àwọn orílẹ̀ èdè wọn àlè mọ bí wọ́n kù sí ìwọ Ọlọ́run wọ́n ti sọ̀rọ̀ ìwọ Ọlọ́run kọjá owó kọjá ayé kọjá ìwọ̀n olówó jọ́nà wò rí ìjọ náà. Iyì làwọn fi ń sin náà ní sí àtọwó. Làwọn fi pé àwọn kan kú síbi kan kìíní kan wọ́n ṣe dá. Kí ni jẹ́ mi ọ̀tọ́lọ́run ti gbà ó ti gbà tiẹ̀ náà. Ọlọ́run ìgbà tí àmọ̀fọ́gbà bí ó gbà àìparí iṣẹ́ ẹni ó parí iṣẹ́ ló láàkì kó kú sẹ́ òun nípa pé oríire ẹni tí ò tí ì parí iṣẹ́ ń bẹ́ bí àárín ibú sóríire. wọ́n láti jẹ́ àlùfí kúrú bí náà gillan lilladhina amanu ọlọ́mọdé àwọn orí mẹ́sẹ̀kì àwọn ẹni ọlọ́run ìwọ pẹ̀lú wọn ni wọ́n máa yẹjú ẹ̀. Rabbana innaka ra'ufur rahim. ọlọ́run tí ò ṣe é gbìjà kò ṣe é má gbìjà kò ṣe é gbìjà. ẹni ní kí wọn bọ̀lá àdọ́ta ọdún tó sì kù sáátà tí ó sì di kèfèrí gbẹ̀yìn kọ́. ẹni tí ò kírun orí tó sì kù sáátà tó sì wá bẹ̀rẹ̀ sí kírun tó sì kú lọ́sẹ̀ kan sígbà náà kọ́. ẹ lákùúta ní ọ̀yẹ́ yóò yẹn Ọlọ́run mú sábà kí àwọn tó ti lọ. báwo láwọn sàánù àwọn takùn lẹ́yìn. ọlọ́lá ilá àìlọ́. ọlá gbọ́dọ̀ pé afáwa sẹ́wà Hafiz Imam wọn náà sábẹ̀ ká sọ̀rọ̀ lórí oríire àtòrí ikú. ẹ̀rù sì bà mí gbà ọlọ́mọdé sì wí o orí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá lónìí tí a bá ti gbé fèrè lé alọ́ lábàárù pàwọ́ lànà Muhammad lábàá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe gbé ńgbà tó lọ́ọ́ yín ànábì ẹ̀rù sì ń bà ọ̀rọ̀ tá a tún sọ́jú àlùkìyámà pé ntọ́ sọ́jú orí tí wọ́n gbélé ọ lórí tí wọ́n yìn ọ́ wá tún sọ kí n gbọ́ sẹ́kọ̀ tí wàá bẹ̀ lọ sọ́hún. La ilaha illallah Òláwò fi wọlé Muhammadu Rasulullah ìláwò fi jáde. La ilaha illallah. Òláwò fi wọlé Muhammadu Rasulullah ìláwò fi jáde. Orí tá a bá wọlé pẹ̀lú la ilaha illallah àdísì wí. Ọlọ́mọdé ṣètáàjì ọlọ́ọ̀lá. Wọ́n ti jẹ́ ṣètáàjì ọgbà lákàáyé wa. Má jẹ́ kí iyọ̀ gbàdákà yẹ wa má jẹ́ owó ọba tiwa jẹ́ lórí iṣẹ́ tí wọ́n ní ajẹ́ yìí báwọn ànábì ti jẹ́ bẹ́ẹ̀ ni ojú àrí jẹ́ báwọn wòlíì ti jẹ́ ni ojú àrí jẹ́ Ọlọ́run bí bá ti wá lọ́kàn wa ní ti tìwọ́ Ọlọ́run kó sì máa kó sókè àwọn èèyàn kó wọ́n ṣe déédéé káwọn táwọn ká sórí rẹ̀ káwọn tí ó gbọ́ kó wọ́n sórí rẹ̀ má jẹ́ nìkan kan sọrí búláàrí gbogbo. La ilaha illallah.
kìí sọ̀rọ̀ là ń kọ́ lásán à ń sọ fọ́lọ́run ni à ń ṣàdéhùn pẹ̀lú Ọlọ́run ni àwa ń ti wá mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n náà la ilaha illallah láfi kéwú àní fògùn ké Muhammadu Rasulullah ni ó fi yé wa bẹ́ẹ̀ la ilaha illallah láfi wó wà nípa àyẹ̀wò Muhammadu Rasulullah ni ó fi kó jọ la ilaha illallah láfi fẹ́ aya Muhammadu Rasulullah ni ó fi bímọ la ilaha illallah la ó fi kọ́lé Muhammadu Rasulullah la ó fi gbé bẹ́ẹ̀. La ilaha illallah la ó fi kọ́lé Muhammadu Rasulullah la ó fi jáde. La ilaha illallah sa'adatuna Muhammadu Rasulullah barakatuna. La ilaha illallah la fi wale Muhammadu Rasulullah la fi jáde. Oríire tàbá ni sọ ìmáàmù wa sí Abdulhafiz Ake ká sọ nípa oríire àtòrí ibú ọ̀rọ̀ ńlá lè tàbá ní ká gbé láti pilẹ̀ àwọn kankan bẹ tọ́lọ́ ń gbé pamọ́ tẹ́nìkan ò lè rí tó sì ṣòro béèrè nípa rẹ̀ ó tún á ṣòro dáhùn torí kò sí wọ́n ṣe dáhùn rẹ̀ tá à ní fẹ́ kọsẹ̀ kọnu àbí pẹ̀lú kọ́ni màá ṣe Ọlọ́run bí ẹni bá béèrè kádàrá kí ni jẹ́ kádàrá tá a rí dámọ̀ bí ọ wà Ọlọ́run bó láti rí kọjọ́ nìkan mọ̀ bí ìgbà tí yẹn bá ń bẹ̀rẹ̀ záàtú Ọlọ́run gangan Ọlọ́run dà mo gangan rẹ̀ wà ó dà wọn ní ilmu tawhid àtọ́dọ̀ àwọn Sufi wọn ní apáàtì ẹ̀fí sẹ́gbẹ̀ẹ́ kan máa ti tiẹ̀ lọ ẹ sá ti tiẹ̀ ẹ má béèrè gangan Ọlọ́run o yóò yíwọ́ o la tafakkaru fi khalqillah tafakkaru fi khalqillah wa la tafakkaru fi dhatihi fatahliku ẹ ronú nípa kí lọ́lọ́run ṣe ni ẹ má ronú kí bóò ní gangan Ọlọ́run ẹ sì ṣe bẹ́ẹ̀ ti kádàrá torí pé al-qada'u mu'dalatu kádàrá lọ́jú lam yakul laha ahad ẹni kan lè tú. Kullama halalta laha qad ta'abadat qadun. Bẹ́ẹ̀ máa ti tú báyọ̀ kó tó máa lọ́jú ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ oríire àti rí ibú. Jàmá torí pọ̀ kankan bí ẹnìkan ti ṣe rí ibú lẹ́nìkan ti ṣe rí ire. Ntọ́ fọkùn fẹ́ rí ibú ẹnìkan iná sì lókun fẹ́ rí ire ẹnìkejì rẹ̀ lórí ṣòro yanjú. Àbí ká máa bẹ́ẹ̀ àbí ká máa sìn àbí ká máa pe Ọlọ́run dákun. Ilé tẹ́nìkan gbé tọ́sàgbákò eribu lẹ́nìkan sì gbé lọ́sàgbákò eriri. Ìlú tẹ́nìkan gbé tó ní wọ́n lòun ní bímọ ń bẹ̀ ọ́ sákò lẹ́nìkan débẹ̀ ní bá bímọ ní bá rí ṣe ní bá rówó. Kò fi yẹ nìkan àbòwọ́n Ọlọ́run gángan fúnra ẹ̀. Ẹ̀yìn náà ní pé nùtọ́ lọ́jú tí ò ṣe tún máa béèrè táàsì gbọ́dọ̀ mọ́ béèrè tó ṣòro ṣàlàyé fún yẹn táàsì gbọ́dọ̀ mọ́ ṣàlàyé ó ti yé ni mọ́ àkọ́kọ́ ní záàtù Ọlọ́run ó bẹ̀ fún ilẹ̀ kan bó ti rí gangan Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ní kádàrá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ní àṣàkáwà wọ sàádà orí igbó àkiri rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ní ìrádà kí lọ́lọ́run fẹ́ ṣe gangan gbọ́sẹ̀ kí ló fẹ́ ṣe ọ̀tọ̀ ni tó ti ń wí pé òun ó ṣe ọ̀tọ̀ ni tó sọ pé agbọ́pọ̀ báyìí ló ọ̀tọ̀ ni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣe òun ni ọ̀rọ̀ hẹ́ndì sí ẹ máa lọ kírun ṣe tó fún gbogbo àdàkọ̀ ṣe gbogbo àlàwà kí táwọn bí dáa tó bá yẹ pé ní tó fẹ́ òun ni ó ṣẹlẹ̀ táwọn bí dáa tí ò ní kí ibẹ̀ ń díjú ẹja filẹ̀ ó wù ọ́ kẹnu lóyún ńlọ́dá wa láàrin àwọn falasifa tó jẹ́ ti tawhid sáyẹ́ntìsì àwọn oní ilmu tawhid náà là ń jẹ́ àti láti jọ ìjọ tó. àwọn aláṣẹ tó wù wá ní àbọ̀lọ̀ ń jẹ wá pa bàbá náà ń jẹ wá pa àjẹpé àpèlè alábòsí lẹ́gbẹ̀ẹ́ kan kì í sí gbọdọ̀ sàbòsí. bàbá náà là
ṣe tó wù wá sí gbogbo ń tá a fẹ́ ní ń bọ́ sí gbogbo ẹ̀kọ́ ẹ̀ríkẹ́ àbíká fi bẹ̀rù lẹ̀ ká gbà fún ká tẹ̀lé. ọ̀kánkán ọlú ẹ̀ náà ni àṣàká wọ́tò wọ sàáàdá orí ikú àtòrí rẹ̀ tá ń fẹ́ sórí ikú kọ́ náwó. àwọn gbóòórùn ẹ̀rí kú lára ẹ̀lòmí àbá gbóòórùn ẹ̀ òun náà gbóòórùn lára rẹ̀ pé àjẹ́ kìí ṣe pé ní ikú ní bá mi yìí mo ṣe gbẹ̀ kọ́ lójú sọ wá fẹ́ ṣe ni ọ̀fẹ́ ṣe é. tàlẹ́ lérí rẹ̀ kọ́ náwó ògbà náà là ń náwó sáà ti gúnlẹ̀ náà. Tẹ̀fà kátólọ̀ tó wọ́pọ̀lọpọ̀ àbá ló ti doni fa. wọ́n wọlé pẹ̀lú láyìláyìlá wọ́n jáde pẹ̀lú ṣètánì. bẹ́ẹ̀ba bílẹ̀sì ẹ̀ báwọn náà àti kàbó ti kalẹ̀ àríwíta kẹrù sírísì. ọ̀rọ̀ ti yé kó wa eríire kò sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ ta lọ́wọ́ à. erí ikú kò sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ ta ní bẹ́ẹ̀. ọ̀dà kó lè yé mi àtiwọ́ náà síwájú ẹ kọ́kọ́ yá lọ́ọ̀dọ̀ ànábì. Arba'ina yawman nutfatan. Ẹnìkọ̀ọ̀kan yín á kó ẹ̀dá rẹ̀ jọ sínú ìyá ẹ̀. Ogójì ọjọ́ àkíní tí ọkùnrin pẹ̀lú obìnrin bá ti mí ti ara wọn. Tí nǹkan bá ti há síbi tí há sí tọ́lọ́ bá ti tọ́jú ẹ̀ síbi tí tọ́jú ẹ̀ sí nínú àlè. Tó bá ti di 40 days yóò di notified ẹ̀jẹ̀ tó kí. Thumma yakunu alaqatan mithla dhalik. Tọ́wọ́ tó wá di 40 days kejì yóò tún wá di àlàkátà ẹ̀jẹ̀ kíkí. Thumma yakunu mudghatan mithla dhalik. Yóò wá di bá sí ẹran ogójì ọjọ́ kẹta ó ti di oṣù mẹ́rin báàdì. Thumma yursalu ilayhi al-malaku. Àwọn arámàlà ìkàsí látọ̀dọ̀ àwọn ọlọ́run. Fayanfukhu fihi ruha. Bí kò bá fẹ́ mi sí la kọ́ máa mí kúlú kọ́ máa sọ kíjí nínú ìyá ẹ̀. Fayu'maru bi arba'i kalimatin. Ẹ máa gbọ́ o, mo fi bèrè kọ́ ọwọ́ talẹ̀ rí ire bẹ ọwọ́ talẹ̀ rí bú ti wá. Àwọn apàmọ́lá ìka ní láṣẹ kọ́kọ́ nǹkan mẹ́rin. Bi katibi rizqihi. Iye tí ó nà láyé nínú àwọn 1,000 ní àní ẹ̀kọ́ lẹ̀. Nínú àwọn mílíọ̀nìyà ní ẹ̀kọ́ lẹ̀. Nínú àwọn ọ̀kántébù ní ẹ̀kọ́ lẹ̀. Bí àwọn náírà ní àní ẹ̀kọ́ lẹ̀. Bí àwọn kọ́bọ̀ ní àní, bí àwọn sílẹ̀ ní àní. Báyìí ẹ̀lú ní 1,000 tí èkó láyé. Ẹ gbọ́, ọ̀ká 1,000 ní òkú ká mọ̀ sí nǹkan o. Ẹ farabalẹ̀ o. Ọ̀tọ̀ ní kíkà owó, ọ̀tọ̀ ní ṣíṣe nǹkan láyé o. Sẹ́ẹ̀tají, sáàwẹ̀ kò wá. Ọ̀tọ̀ ní kíkà owó kí ẹ máa ka mílíọ̀nù kó sì ká sì pé ilé olókọ́kọ́ ní kọ̀ọ̀kan kankan tí èkó láyé. Àbí ẹ̀ rí lóye. Ọ̀tọ̀ ní kí wọ́n pé èlò lọ abíkọ́lé wà láì wọn ò lè kà á. Wọ́n sàmúkò mi lásìkò. Wọ́n dà ó di ilé mẹ́rin tí mo kọ́. Kí là ń tà ní èso tí ń tà náà nìyí. Tí èso yìí náà lórí náà wà láì àwọn ọ̀rẹ́ mi gbogbo arábẹ̀rẹ̀ sí ọ̀tọ̀ ní bíbọ̀ àṣírí ọ̀tọ̀ lówó. Ìkátìbí riziki ẹni tí ó nílé púpọ̀ àti kọ́. Ìkátìbí riziki ẹni tí ó bímọ púpọ̀ àti kọ́. Ìkátìbí riziki ẹni tí ó kàwé púpọ̀ àti kọ́. Àìsí kàwé òpin ọmọ yìí ṣe.
àìsí nílá ikọ̀ gbajúmọ̀ kéèyàn pé tì rẹ ni pé tì báyìí kò pé ọmọ sì nǹkan láyé ẹlòmíì wọ́n sì pé tì jù bẹ́ẹ̀ lọ wọ́n ní kí ló sáré rẹ̀ wọ́n ti tán àrímọ́ ìgbésẹ̀ kankan tẹ́ lọ. wà á mà lè yí. iṣẹ́ tẹ́yọ̀ gbèsè láyé náà ti mọ̀ àti kọ́ ìṣe ìkùnrin bí sí àgbákò tí wọ́n máa fi èpè ránṣẹ́ sí ni. bí sí àdúrà ni ó ti wà ńlẹ̀ láti ṣe gbogbo ẹ̀. ọba tí ó pè wá sí kó tó ṣe kò sì fi lo ẹnìkan máa ashhadtuhum khalqa as-samawati wal-ardi wala khalqa anfusihim. wa ma kuntum muttakhidhal mudillina aduda. njọ́ tẹ̀ ń parí gbogbo ètò wọn ọ̀pẹ nìkan bẹ̀. wà á jalè yí. ìjọ tí ó lò láyé ọdún tí ó lò ìgbà tí ó lò ìgbà ní ìgbà lọ́pọ̀ jù lẹ́yìn ìgbà lọ́kan ọdún lẹ́yìn ọdún lọ́kan oṣù lẹ́yìn oṣù lọ́kan ọjọ́ lẹ́yìn ọjọ́ lọ́kan wákàtí lẹ́yìn wákàtí lọ́kan mílíọ̀nù lẹ́yìn méjì lọ́kan sẹ́kọ́ndì kò ní lé kò ní di àfẹ́yí tó bá fẹ́ kó lé àjẹ́ ní ń ṣe mí ẹnìkan ní ń ṣàṣe mí àwa wí gbogbo ẹ̀. wọ́n ṣe kí iye ọ̀sẹ̀ ẹ̀dẹ̀. mita aláàdì sínú wọ́n ṣe kí iye ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ wọ́n ṣe kí iye ọ̀sẹ̀ ẹ̀dẹ̀. wọ́n ṣe kí iye ọ̀sẹ̀ ẹ̀dẹ̀. wọ́n ṣe kí iye ọ̀sẹ̀ ẹ̀dẹ̀. lábájá ó ṣe rí ibú ó ti wà lákọọ́lẹ̀ gbọ̀ngbọ̀n ni ó ti débẹ̀ lábájá ó sọ oríire ó ti wà lákọọ́lẹ̀ gbọ̀ngbọ̀n rẹ̀ ni ó ti lúwa rẹ̀ débẹ̀ ẹ̀rí báyìí ìyà jíjẹ ó lè tìyàn débi eré ikú nígbà tí wọ́n jẹ ní àlọ́tòlósì nínú abálòwò ṣètò ọlọ́run mọ́ ọ̀tún ti bẹ́ẹ̀ máa tó ti ṣe gangan ìwọ òṣè mọ́ wọ́n ní ìyóò ti ń jẹ ìyà yìí ti pẹ́ òun kéwò ń lọlé kéwò ọmọ àfa ló fi wọn nínú ẹ̀tẹ́ náà ń lé kéwò bẹ́ẹ̀ lọ́wọ́ wọn á ṣàdúrà kò rí bẹ́ẹ̀ ìyàtọ̀ jẹ́ ìyà owó ìyà obìnrin ìyà ọkọ ìyà ọmọ ìyà aṣẹ́ ìyà àgbéga kò lójútu ara ẹ̀ ọwọ́ lọ sí ìgbẹ́ ọwọ́ lọ gbà wò ọlọ tẹfà ọlọ pọ̀ sàn ni wọ́n ń lọ ògùn ni wọ́n ń ṣẹbọ ni wọ́n ń rówó bí ẹbọ ni wọ́n ń kọ́lé bí ẹbọ ọwọ́ lọ sí rírì wáyé o ẹlòmíì ìyá ló sì lé débi eríire ìyá ló lé débi eríire bẹ́ẹ̀ lómi ọba jìyà ìyàtọ̀ ọ̀fẹ́ jẹun tó gbọ́dọ̀ ọmọdé jìyà kó lè bá sórí rẹ bá ẹ̀kọ́ ọlọ́dún ẹgbẹ́ yà ní ìbàjẹ́ kí n jẹ́ tètè jẹ́ kọ́ jẹ mí kémi náà jẹ́ kí n wá sí rírì gbẹ̀yìn ẹlòmíì ń bẹ kò jìyà rí ìyà ọ̀jẹ́ rí ó sì ṣe rí ikú látara pé kò jìyà ìyà ọ̀jẹ́ rí ọlọ́wọ́ á lọ pọ̀ mọ́ra wọn kò jẹ́ ọ̀yẹ́jú kò jẹ́ ọ̀yẹ́ wa kò jẹ́ ọ̀jọ́ra wọn níbi ẹnìkan ti ṣe ríire tiẹ̀ lérí ikú lẹ́nu yóò ṣe sọ́wọ́ débẹ̀ bàbá alájò kan bẹ́ẹ̀ ọjà lọ́bẹ̀ àwọn márùn-ún láyé kí jọ̀ọ́jọ́ wà ní wọ́n kóra wọn lọ lóògùn àwọn fẹ́ lówó àwọn márùn-ún ni wọ́n fi jọ́ náà lọ́hùn ẹnìkan sọ ló ní láàrin gbogbo wọn sábà mà ní wọ́n fún wọn láti jẹ wọ́n yó ọ̀kan yọ ọkùn ó lóyún tó ikú ni nírí nǹkan jẹ wà mọ́kànlá sí owó tààrà ọ̀kan ya wèrè yányá ọdún mélòó ọ̀kan ya akíndani dání ní ti ń já tọ́ bẹ́ẹ̀ ní sísì ìyẹn ju tẹ́ ikú ọdún mélòó ọ̀kan nù mọ́ ọmọ rẹ̀ ní kú ẹ̀rẹ̀ ẹ̀kan ṣoṣo ló ní láyé ló lówó láàrin ọjọ́ kó jẹ́ ọ̀sẹ̀ kì í yé ọ̀sẹ̀ ìdè ọ̀sẹ̀ kì í yé ọ̀sẹ̀ ìdè. Odidi ọ̀rọ̀ ni la ilaha illallah ọ̀làwọ̀ fi wọ́wọ́ Muhammadu Rasulullah ní ó fi kó jọ. Muhammad
asọ̀ọ̀nì ẹ̀hàn tó la ilaha illallah kọ́kọ́ ẹ̀dá ní ẹ̀sìn ẹ̀ lówó la ilaha ibi la àǹkùrì kan wà sálẹ̀ rẹ̀ ihò tí ń bẹ ń sálẹ̀ làmàlẹ́fìmù ẹ̀kọ́ fákìrù la fákìrù kòsósì la marad kòsáàmù la junun kòsásì kòsíwèrè la sakawa kòsórí nafi olùkọ́lù olè gbogbo ẹ̀ lọ pé kò sí mọ́ mi ò sẹ́ni kú mọ́ mi ò sàgbákò mọ́ mi ò tòsí mọ́ ń jẹ́ gbèsè mọ́ illallah níbi ilá àwọn ìwò kan bẹ́ẹ̀ ń jẹ́ àwọn pé illa al-mal illa al-ghina illa al-ilm wàláyé yóò rí bẹ́ẹ̀ wàláyé yóò ṣe bẹ́ẹ̀ ṣe bá ti jẹ́ kẹ́mi yóò dúró bẹ́ẹ̀ oríire pin sára la ilaha illallah eré ibú sì pin sára kó pin nǹkan mi lọ́lọ́wọ́ ẹ máa ń wérí ibú kí àti eré kí ẹ sádùn láàláyé ó dà la ilaha illallah wọ́ọ̀dù kan ní tọ́já sí pé ó pin sí méjì la ilaha bó bá dún bẹ̀ wọn ṣàkáwà nù eré ibú nù tọ́ba ìdákẹ́ tẹ́nìkan bá sọ pé la ilaha lọ́lẹ́gbẹ̀rẹ̀ ìwọ sọ pé illallah òun jẹ gbèsè nù ìwọ̀sán pẹ̀lú la ilaha nafiyu ni negative ni illallah òní positive la ilaha negative kò sọ́ba kankan wọ́n dákẹ́ síbẹ̀ wọ́n tún sọ pé ọ̀sọ́lọ́ náà ló wí wọn àwọn onímọ̀ sọ pé ẹni tó bá sọ pé illallah òní ọgbà ládàá àwọn tó sọ pé la ilaha má tiẹ̀ àìdákẹ́sórí ẹni àwọn tí wọ́n sàṣìkiri ìjìjà ní àwọn bí ta wọ́n jí wọ́n ní la ilaha tó wọ́n bá parí ilàlá wọ́n jẹ gbèsè wọ́n ṣẹbọ wọ́n sóòsà wọ́n dìkìfì. àbíkẹ́sọ̀ pé illallah kọ́dà ẹni sọ pé ilàlá ọ̀gá bá pè la ilaha ọ̀dà onílàdà kan pé illallah 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 ẹ̀ bá tún ẹ̀ àfọlọ́ 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 dákàlẹ̀ rẹ̀ sì gbóná wọ́n bá tójú ẹ̀ka já la ilaha dànù kókò illallah 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 ìbéèrè tọ́lọ̀ wọn ní sí la ilaha illallah ọ̀làwùmí. الشقاء والسعادة القرآن يقول تبين سورة هود آية 105 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرني وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم زكي وسعيد وأما الذين شكوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذور وما نؤخره إلا لأجل معدود ti gba ọmọ nítorí àìdá tó ń ṣe ni ó ṣe bí ń rí ọ ní ọ̀rẹ́ mi ṣọ́ọ̀ṣì bọ́lá òun rí ọ ní àáfàá ṣọ́ọ̀ṣì bọ́lá òun rí ọ ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì bọ́lá òun rí ọ ní àjẹ́ oṣù emèrè àjẹnú olówó ẹ̀yin gọ́fúnà ẹ̀yin mínísítà ẹ̀yin pírẹ́sidẹ̀ntì
ẹ̀yin onípò ńláńlá ẹ̀yà alágbára ayé ẹrù pé mú jẹ ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o. إلا لأجل معدود mo dá ọdún ó dìgbà kan ni mo retí kó túbà ní ẹ̀san ń bọ̀. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه ọjọ́ tó ṣe pé èèyàn nílé dọ́rọ̀ sọ àfẹnulọ́ba yọ̀ǹda fún kíkọ́ sọ. لا تكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ọjọ́ tó pé nìkan ò ní lè dágbin kìí sáré kìí àmọ́ lọ́wọ́ o ọjọ́ ayé yìí náà ń gọ́ ọ̀rọ̀ tí ọjọ́ tí wọ́n mú ọ̀gá ọlọ́pàá ìjì jẹ́ balógun ẹni tí mú yàn ọdẹ ni wọ́n mú àlìkìámà kékeré lẹ́rí ni ẹni oṣù bá mú ọlọ́run ló mú ẹni àjẹ́ bá mú ọlọ́run ló mú ẹni àwọn bá bá da ákàdí sí àwọn bàbá tó jókòó yìí nǹkan bẹ lọ́dọ̀ wọn ọba rìn belebele sọ́jọ́ ọlọ́run ni wọ́n tá bá yá fi olú ẹ̀ lókun tá bá ná ọgọ́ ọlọ́run ló mú ọ ni ọjọ́ náà wọ́n wà tó sọ ti òní rí la takalamuna ọ̀ ní máa tó wí dáká yìí ọ̀ dànù ẹni àwọn bá tẹ àwọn ọmọ gáréjì sí ọmọ gáréjì àwọn eré àbọ̀ yìí la ilaha illallah ọjọ́ bí ẹ ti ń kí ọ pé ẹ sà ẹ máa wúlẹ̀ sà ǹjọ́ bá kí ọmọ lẹ̀ ọlọ́run ló mú ọjọ́ náà ẹni ọlọ́run bá dẹ ayá kìlà sí ẹ má ti rò kálíkì àmà lọ kálíkì àmà jìnnà kálíkì àmà jìnnà èyí tí wọn lè tó ń rí láyé yóò tó wá sí fún ọ àìgbà wá sí ngeri ibú kan lọ ẹni tí as-sa'idu man wa'isa bi ghayri ẹni orí tọ́lọ̀ ń dáwọ̀ lára ẹnìkan tó tètè kọ́sàmù rẹ̀ olóríire nìyẹn àwọn ẹgbẹ́ yọ̀ tí ẹ nìyẹn à ń ṣe tiwa ìlérí ìbúlẹ̀ wò ọ̀sàmì kàtẹ́ ìmọ̀ àjùbá náà. فمنهم شقي وسعيد ẹni tí ó sọ ire ń bẹ tí ó sọ ikú ń bẹ àtọ́lọ́ náà ti kébé rẹ̀ kalẹ̀ láti wáyé pé nínú ẹ̀dá ayé eléríire mẹ́mẹ́ eléríkú mẹ́mẹ́ nínú ọjọ́ ayé sàyídì mẹ́mẹ́ nàìjíríà mẹ́mẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àgọ́ kékeré jẹ́ nàìjíríà kékeré jẹ́ sàyídì kí ni ọlọ́run pè é sẹ́kì kí ni ọlọ́run pè é sàyídì. jama igi mi mẹ́mẹ́ tẹ́ bá fọ́ kaba yìí olùwèlé sun ayé jọ náà oríṣàkáwà ti wà lára ẹ̀. igi mi mẹ́mẹ́tẹ́ bá kàn jẹ ẹ máa sẹ̀mí lọ nígbà gbogbo àrùn rẹ̀ ó sì sálẹ̀ kan náà àwọn àgbàlagbà yìí máa lùgì bẹ́ẹ̀. ilẹ̀ mi bẹ́ẹ̀ bá sùn bẹ́ẹ̀ náà yìí sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àjẹnú burúkú ní gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ bá tẹ́ ẹ bá rí ó sì rí jọ náà. ilẹ̀ mi sì ń bẹ nílẹ̀ àlùbáríkà tẹ́ ẹ bá tẹ́ bẹ̀ ẹ ó sì ṣe rí rí jọ náà. gbogbo nǹkan náà pín sí ó pín rí ibú sára èèyàn àtẹríire ó pín rí ibú sára agi àtẹríire ó pín rí ibú sára ẹranko àtẹríire ó pín rí ibú sára jẹnu àtẹríire ó pín sórí ààyè kọ̀ọ̀kan bí kí ní fàtà débi kàtà sẹ̀bẹ̀ lọ́hùn jọ́nà bíi mọ́kà tádùn ó sì gbàjọ́ náà kí ní fàtà bẹ̀ lọ́hùn ní mọ́sálásí tádùn ó gbà ń bẹ̀